yàtọ̀. So bẹ́ẹ̀ náà ni yàtọ̀ láàrin pẹ̀lú àwọn gbólóhùn tá à ń pè ní tagọ́d. Tagọ́d yẹn ni pé gbólóhùn kan ṣoṣo ni ó wá ní ìtumọ̀ méjì. Ìtumọ̀ méjèèjì wọ́n takora wọn. A máa ń pè ní dirasatu tagọ́dil Qur'ani. Ìjẹun fún alápèjúwe nítòsí náà Qur'an. Eléyìí tọ́ba wo náà Qur'an Ọlọ́run ní wal-layli idha as'asa. Ìgbìnú suratu kan tòsí níbi jùsù àmọ́ nígbà yẹn ni wal-layli idha as'asa. Kalima as'asa ìtumọ̀ méjì lónìí. Allahu Akbar. Ìtumọ̀ méjèèjì yẹn mutadadani. Méjèèjì ó takora wọn. Fún àpẹẹrẹ tó bá wo tafsir pátá tó bá fẹ́ túmọ̀ as'asa wọ́n ní akibala wa adibara. Wal-layli idha akibala. Wal-layli idha bá pẹ̀yìn dà. A jẹ́ pé wà torí àárọ̀ ni òru ń pẹ̀yìn dà. Ìrọ̀lẹ́ nígbà tó òrùn bá fẹ́ wọ̀ àti nígbà tí òru bá ń bọ̀ wá. Allahu Akbar. Bó ṣe wá rí yẹn yóò fẹ́ jọra wọn. Fẹ́ni tó bá ń túmọ̀ Qur'an. So àwa gbìyànjú láti sọ ìyàtọ̀ pé ìyàtọ̀ wà láàrin àtàgọ́d àti musharakul lafzi o. Ìyàtọ̀ wà láàrin musharakul lafzi o àti mutaradifat láwọn tó jọra wọn. So tó jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ní táǹpé ní mufasiru náà ni yóò mọ̀ ló gbọ́dọ̀ mọ̀ dáadáa. Láì jẹ́ bẹ́ẹ̀ yóò mọ̀ gbé síra wọn. Nínú al-Qur'an nínú suratul Kahf gbà tí Ọlọ́run bá mi ń sọ nípa àwọn nǹkan mẹ́ta tó ṣẹlẹ̀ láàrin Ànábì wa Musa alayhi salatu wassalam àti ẹrú dáadáa ní Khidir. Tí Ànábì wa tí ẹrú dáadáa Khidir wá ń ṣàlàyé pé ní amma safinatu fakanat li ghulamaini yatimayn tó sàn sọ̀rọ̀ ọbọ̀ yìí pé ní ẹ̀rí ọkọ̀ ojú omi èyí tí òun dàlù yẹn àwọn méjì lónìí òun fẹ́ kóhun sọ láìpọ̀ yẹn nítorí pé fakana wara'ahum malikun yahmil safinatin gasiba nítorí wípé ọba kan ń bẹ wara'ahum kẹ́lìmọ̀ wàrà yẹn la fẹ́ lò ọba kan ń bẹ wara'ahum wàrà kẹ́lìmọ̀ wàrà wakana wara'ahum ẹni tí ọba mọ̀ tó máa àárín yẹn yóò ní wakana wara'ahum ń bẹ lẹ́yìn wọn malikun ọba kan ya'khudhu kulla já ọkọ̀ gbà máa yẹn lọ́wọ́. Allahu Akbar. Bẹ́ẹ̀ wà kẹ́lìmọ̀ wara'ahum ń bẹ yẹn lóòótọ́ ó túmọ̀ sí khalifu ẹ̀yìn ó sì tún túmọ̀ sí amam iwájú tó láwọn ọmọ ẹni yóò tí ì dé ọ̀dọ̀ ọba yẹn gbà yẹn yẹn ni pé ń bẹ yẹn pé wakana amamahum malikun ya'khudhu kulla safinatin gasiba. So gbogbo àwọn àlàyé yẹn ó wá pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ náà Qur'an tó ṣe wípé òun ni a ṣe ìdárásà lágbọ̀nsọ̀tún lágbọ̀nsósì lórí kí ni àwọn tó ti ṣáájú náà àwọn ulama àwọn àlùfáà Lárúbáwá kí ni wọ́n kọ́ nípa rẹ̀ òun la gbìyànjú ká bá parí pẹ̀lú àwọn recommendations àwọn muqtarahat nǹkan báyìí. Àmẹ́nu débẹ̀ lágbára Ọlọ́run ẹ ṣeun gan. Àkókò tí kó wa ń papá mọ́ra òwú ni á jẹ̀ràn pẹ́ lẹ́nu òfò fún báyìí ni ò jẹ́ bàbá wa tá a gbà lálejò tẹ̀ ń dá wa lẹ́kọ̀ọ́ látàárọ̀ àná ni bàbá Professor Abdulgani Akorede Àgbárígìdòmà Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi tí àwọn kan máa pè mí lákéwì ìdùnnú. Masara.